Gbogbo wa àbálẹ́gbẹ̀rún àwọn bí mo ṣe sọ. 10,000 tongues. Kò láti yìí. Not enough to praise him. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ akọrin. Kẹ́ bá mi gbé orin láti to chorus this song. Arákùnrin ẹ̀dá tó bá ọmọ yẹn lọ ṣe tí bá ti bẹ̀rẹ̀ wàá bá mi gbé àwọn máa kọrin yẹn lọ màá máa rìn káàkiri ìjọ èmi fúnra mi bí màá máa gbé gbà ọpẹ́ màá máa rìn káàkiri ìjọ Ọlọ́run Olódùmarè bá mi gbé fún mi. Ẹni tí mo ẹ̀ bá dùn kó nawọ́ sókè. Happy raise up your hands. Ẹni tí mo ẹ̀ bá dùn kó nawọ́ sókè. Happy raise up your hands. Ní orúkọ Ọlọ́run Olódùmarè. Èmi ní pé kí n fi nǹkan yìí ṣe ìdúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run Olódùmarè á túbọ̀ jẹ́ kó túbọ̀ máa pọ̀ sí. Ìjọ ẹ̀ á túbọ̀ máa pọ̀ sí. Á túbọ̀ máa pọ̀ sí o. Ìkan náà ni gbogbo wa lágbára Ọlọ́run Olódùmarè gbogbo nǹkan rere báyìí la máa jọ bára wa ṣe. Kí ìyá àdúrà àti bàbá àdúrà Brahamu ìwá orí kìkì ẹ ṣe ẹkú nǹkan rere tẹ́ fi lọ́lẹ̀ orúkọ yóò lè parí títí láéláé. Ẹ ti fi nǹkan rere lọ́lẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè torí wọ́n ní ìjọ mímọ́ wọ́n ní ètò bá mèrè wòlíì àjèrè wòlíì ẹ ti fi ìjọ mímọ́ yìí lọ́lẹ̀ ní orúkọ yíkọ́ lórúkọ Kristi lẹ́fi lọ́lẹ̀ títí láéláé ni gbogbo wa máa ṣe ìrántí yín Ọlọ́run Olódùmarè á jẹ́ kí ẹ pẹ́ lórí ìpè yìí. Mo dúpẹ́ fún yín, mo dúpẹ́ fún ẹbí yín, mo dúpẹ́ fún gbogbo nǹkan mèremère tẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe kẹ́ máa ṣe lọ́wọ́ Ọlọ́run Olódùmarè á bá mi dúró tì í. Ó yá ẹ bá mi gbọ́ èmi balẹ̀ gbẹ̀rún wá.
ẹlẹ́gùn má fi ti bọ́ sí. Orí ilé rí ọba táwọn yẹn lẹ́sẹ̀ kì í sú. Ọlọ́run gbàgbà mi ti ti fẹ́ gẹ́gẹ́ gbọ́ngànjọ́ gbọ́ngànjọ́ kọjọ́kọjọ́. Kábíyèsí o. Ìmọ̀ ògo nínú ògo, ọgbọ́n nínú ọgbọ́n, ìmọ̀ nínú ìmọ̀. Ọlọ́run tó ju gbogbo ọba ayé lọ. Lórí bàbá bá tún ní ẹni ìtàn fún wùsì. Ajayi second Ooni of Ife kingdom. Agbẹ́yìnga, aṣèyínlọ́ba, ọ̀nà wádà gbogbo ọ̀fẹ́, gbogbo òyìn, gbogbo ọlá, gbogbo ògo. Ọ̀nà wádà padà fún yín. Torí báyìí lẹ̀ ń ti àwọn lẹ́yìn lórí ìtẹ́ yìí. Bẹ́ẹ̀ jẹ́ kó dúró ti àwọn. Bàbá Ọlọ́run kó tẹ́wọ́ gbọ́gbà yìí. Àmín Jésù. Mo pàṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè. Ìbọ̀rùn yín jẹ́. Àmín. Láti ìdí olóòótọ́ náà ó forí ọ̀fẹ́ gbà yín. Àmín. Wọ́n ti wá ń da kò dá mọ́ kò ní jẹ́ kí. Àmín. Wọ́n lè sí ìdí tó ti ń làrán ní ẹ̀mí làkísà. Àmín Jésù. Ẹni pọ́ nìyẹn ní padà tọrọ jẹ́. Àmín. Gbogbo ẹ̀yin ọba tẹ́ wà ń bí ilé ọmọ arójú fún yín. Àmín. Ọ̀dẹ̀dẹ̀ yóò sì máa gbà yín. Àmín. Bẹ́ẹ̀ kó máa rí kò dẹ̀ ní yẹ̀. Àmín. Ọ̀pẹ́ ìyọ́ náà dà pọ̀ mọ́ta mímọ́. Àmín. Láti fún ìgbélékè orúkọ náà. Àmín. Gbogbo àpò tó ti wá jáde lọ́nà ẹgbẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún láì níye kọ́lọ̀ fi rọ́pò. Àmín Jésù. Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Fire confirm. Hallelujah méje, Hosanna méje, iye méje, ògo tó fẹ́ kéyìí. The one you want to shout now. Kábíyèsí Ọ̀ọ̀ni ló ń ṣọpẹ́. Kábíyèsí is the one giving thanks. Tó bá fẹ́ jọba lórí gbogbo nǹkan You rẹ̀ want láyé. to have dominion over everything. Mo fẹ́ ká hallelujah. You want to shout that hallelujah Hallelujah now. méje, Hosanna méje, iye méje, ògo méje lẹ́tọ̀. Happy church. Happy church. Happy church. All the time. L.O.C. God bless you. L.O.C. God bless you. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí gbogbo ojú ẹjẹ́ gbogbo wa ṣe báyìí kára. Oṣù wọn bá òbí. Kábíyèsí wá sí. Àyíkọ́ba ní pẹ̀lú. Àyíkọ́ba ní lọ́wọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ọba tó mọ́lẹ̀ ọjọ́ gbogbo. Ọba tó ṣúlẹ̀ ọjọ́ gbogbo. Èmi ò bá ní ẹgbẹ̀rún ahọ́n tó láti yin Ọlọ́run olókè. To praise the Almighty God, Ọba the King of Kings. ọba tó gbàdúgbálẹ̀ àwọn èmi ò bá ní I would have said 500,000 naira. 500,000 naira, Èmi ò bá ní 1 million naira. 1 million naira. Èmi ò bá ní 10 million You naira. are daddy has 10 million naira. Èmi ò bá ní 100 million naira. 100 billion naira. Mi ìbá tiẹ̀ ní 1 billion naira. Even at 1 billion Gbogbo ẹ̀ naira, ò tó all is not enough láti yin Ọlọ́run to praise God Almighty. Ẹ ké hallelujah. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ní ọjọ́ òní. Pàápàá jùlọ lórí ìyá àdúrà àti gbogbo ẹbí wọn. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ torí pé Ọlọ́run ṣe ńlá ní ìgbésí ayé wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè nítorí pé Ọlọ́run Olódùmarè tó bá wọn rìnrìn àjò
tí Ọlọ́run fi lò wọ́n láti gbé nǹkan ribiribi ṣe. Ẹ bá mi ké hallelujah lẹ́ẹ̀kan sí ẹ bá mi ké ẹni àmì òróró Ọlọ́run Olódùmarè tó yàn ní ìyá àdúrà. Ìyá àdúrà àgbáyé ni mo máa ń pè wọ́n. Ẹ bá mi pàṣẹ orí mi máa ń wú púpọ̀ púpọ̀ tí wọ́n ṣe máa ń pọ́n adé orí wọn. Prime mú ìwà gbogbo ìgbà náà máa ń pọ́n wọn lé. Wọ́n máa ń fi iyì àti ẹ̀yẹ máa ń kẹ́ wọn nítorí pé adé orí wọn ní ìkí púpọ̀ púpọ̀. Ọlọ́run Olódùmarè tó ń lò yín fún ìjọ yìí àti ìtẹ̀síwájú gbogbo ìpè kérúbù àti séráfù. Ọlọ́run Olódùmarè á túbọ̀ bàbá mi dúró tì í. Gbogbo ìgbà ni ọkàn mi máa ń wà lọ́dọ̀ yín. Gbogbo ìgbà ni ọkàn mi máa ń wà lọ́dọ̀ yín. Ẹ̀yin àti ẹbí yín. Mo kí yín. Ẹ kú àdúró tì mí lórí ìtẹ́ yìí. Láti ìgbà tí Ọlọ́run ti gbé mi lórí ìtẹ́ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Torí pé Ọlọ́run lo ẹbí yín púpọ̀ púpọ̀ fún nǹkan mèremère láàrin gbogbo àwa orí adé. Ẹ ti ṣọ̀kan bẹ̀. Mélòó la fẹ́ sọ nínú èyí tó dípèlé? Ṣùgbọ́n èmi náà ní pé kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore àti àánú tí Ọlọ́run gbélé ayé yín ṣe, tó ń gbélé ayé yín lò fún nǹkan rere bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe lọ. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ tí Ọlọ́run fi yọ̀ǹda fún yín gbogbo gbà, ẹ̀mí ìrẹ̀lẹ̀ yẹn òun ni kẹ́ máa lò lọ. Ilé ayé àfọwọ́bà fi sílẹ̀ ní ilé ayé yìí. Kò sí awásáyé má lọ. Tó bá dẹ̀ lọ báyìí gbogbo ọ̀gbọ́n máa fi sílẹ̀. Ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ sọ pa gbogbo wa? Gbogbo wa tá a wà ń bì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá ló wà ń bì. Wọ́n lè má fẹ́ fojú wọn hàn. Ṣùgbọ́n màá fojú wọn hàn lénìí. Mo wá ṣèdúpẹ́ ni. Èmi náà máa gbégbá ọpẹ́ fúnra mi. Èmi ni máa gbégbá ọpẹ́. Gbogbo eléyìí tí mo wó ètí tara wọn ni. Orí mi ìyá àdúrà náà mú dọ́là wọn fi sí. Orí ìyá àdúrà kan máa ti bẹ̀rẹ̀. Tẹ́mi bá ti ṣe ní tèmi tán. Màá wá bẹ̀rẹ̀ lórí ìyá àdúrà. Màá bẹ̀rẹ̀ lórí Prime mú ìwà. Àwa máa lọ. Ẹ má jẹ́ mọ́mọ́ gbogbo yín dẹ̀ wá bí o. Ìdúpẹ́ la wá ṣe. Ìyàwó náà wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ìyá wa, ìyá Ọbásanjọ́, ìyá wa. Ìyàwó bàbá wa Ọbásanjọ́. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Orí adé pọ̀ lọ. Nígbà tẹ pé báwọn olókọ́kọ́ wá nínú ìjọ lẹ́nu ìdajì. Tẹ bá da sọ́nà mẹ́ta, ìdá mẹ́ta ló wà síwájú. Nígbà tí mo ní mò ń bọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló ní pé àwọn ń bọ̀ láti wá bá mi kọ́ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe lọ́wọ́. Gbogbo ìgbà àwa wà pẹ̀lú yín nínú ìjọ yìí. Gbogbo ìgbà ní kẹ́kẹ́ máa bí wá. Àwa náà àwa máa fi ẹ̀mí ìmoore hàn ní gbogbo ọ̀nà. Mo wá kí gbogbo ìjọ. Gbogbo tẹ bá ń béèrè fún láyé. Ọlọ́run Olódùmarè ọ̀run á ṣí sílẹ̀ fún yín. Gbogbo ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀. Ọlọ́run Olódùmarè á bu òróró sí i. Kò sẹ́ni tí nǹkan rere ò wù. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ìjọ mímọ́ ti Ọlọ́run Olódùmarè ti Kristi tí Ọlọ́run gbé kalẹ̀ ní ibi. Ẹ bá mi ṣe ní ọ̀ṣọ́. Ẹ bá mi ṣe ní ọ̀ṣọ́. Ẹ bá mi tún ṣe. Ojú kan báyìí àbọ̀ ojú méjì ló máa ń bí ọmọ. Ìgbà ojú ló máa ń wò ó. Nǹkan náà tó gbé sílẹ̀ yìí. Ojú méjì ojú mẹ́rin bẹ̀rẹ̀. Ìgbà ojú ló máa ń wà bẹ́ẹ̀ ní síta ìjọsìn. Ta ni ìkọrere yóò wù kó náwó sókè mi? Ẹni tí ìkọrere yóò wù. Ta ló máa náwó? Ẹ̀yà mo fẹ́ rọwọ́ yín lókè. Ẹni tí ìkọrere yóò wù kó náwó sókè. Ṣé ní pé gbogbo wa là náwó sókè? Nídìí èyí, ẹ jẹ́ ká ní Ọlọ́run. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó ṣe léyìí fún ẹbí Esther Ajayi, fún ìfilọ́lẹ̀ gbogbo ẹgbẹ́ kérúbù and séráfù Lord of Christ
tọ́lọ́run fi lọ́lẹ̀ ń bí kí Ọlọ́run Olódùmarè kó túbọ̀ máa jẹ́wọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ nínú ìjọ yìí. Ọlọ́run ìfẹ́ tó wà nínú ìjọ yìí tẹ bá rí àdúrà gbogbo ìgbà ni wọ́n máa ń rẹ́rìn-ín gbogbo ìgbà nínú wọn máa ń dùn. Ẹ̀rí tó ṣe ń fẹsẹ̀ rájò gan-an ìfẹsẹ̀ rájò wọn gan-an ó ti kọjá bẹ́ẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ìyá àdúrà lẹ́sìn. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣèyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.